kò sílé ẹnikẹ́ni tí mi ò lè wò l'Àbújá o. Wike. Mínísítà tuntun fún ìlú Àbújá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ búra fún Nyesom Wike ti ní lásìkò tóun fi wà lọ́fíìsì yìí òun máa bi ilé yòówù tó bá tẹ òfin ilé kíkọ́ nílùú Àbújá lójú. Ó lẹ́yẹ òsọkà lòun máa sọ òkè àwọn ilé náà dilẹ̀ tóun yóò sì palẹ̀ wọn mọ́ kúrò, ìbáàjẹ́ èyí tí wọ́n ti kọ́ ṣáájú àkókò tóun di mínísítà yìí àti èyí tí wọ́n ń kọ́ lọ́wọ́. Gómìnà ìpínlẹ̀ Rivers àná ọ̀hún tọ́rọ̀ dá lẹ́nu rẹ̀ ṣákáṣáká wà lára àwọn mínísítà 45 tuntun tí ààrẹ ilẹ̀ wa Bọ́lá Ahmed Tinubu ṣèbúra sípò fún láàárọ̀ ọjọ́ Ajé Monday ọjọ́ 21 oṣù kẹjọ yìí l'Àbújá. Kété lẹ́yìn ìbúra ọ̀hún táwọn oníròyìn fọ̀rọ̀ wá Wike lẹ́nu wò láti mọ ohun táwọn èèyàn gbọ́dọ̀ máa retí lásìkò ìṣèjọba rẹ̀ ni mínísítà náà sọ̀rọ̀ yìí. Wike ní mi ò ní bẹ̀ṣù bẹ̀gbà láti gbéná wojú ẹnikẹ́ni tó bá lùfin tó rọ̀ mọ́ ilé gbígbé nílùú Àbújá. Gbogbo àwọn tí wọn kò tẹ̀lé àlàkalẹ̀ àti ìlànà ètò ìlú àti àwòrán bó ṣe yẹ kí ìlú Àbújá rí láti ọjọ́ pípẹ́ kò dáa bẹ́ẹ̀ rárá. Ó burú gidi ni. Ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun ti lọ kọ́lé síbi tí kò yẹ láti kọ́lé sí kí tọ̀hún tètè máa kájọ́ fún ilé rẹ̀ a máa wó o ni. Wike tún ní èèyàn ìbáà jẹ́ mínísítà láti ibikíbi ìbáà sì jẹ́ àmbásádọ̀ tó bá ti mọ̀ pé ibi tóun kọ́lé sí tako ètò ìlú Àbújá kó dágbére fún ilé rẹ̀ ni o. Àwọn kan tí wọ́n lọ kọ́lé sí ibi tá a ṣètò fún láti jẹ́ ibi ìgbafẹ́ àti ibi ìgbọ́kọ̀sí àtàwọn ibi tá a fẹ́ ṣe lọ́ṣọ̀ọ́ láti bu ẹwà kún ìlú Àbújá. Ẹ má bínú o, ilé yín máa fàyàbalẹ̀ láìpẹ́. Ẹni tí kò bá fẹ́ràn kí ewéko rírẹwà àti òdòdó wà káàkiri tọ̀hún kò fẹ́ràn ara ẹ̀ ni. Àwọn oníròyìn tún bi Wike léèrè pé ǹjẹ́ bó ṣe ń gbèrò láti wọlé yìí kò ní jọ pé àwọn ọ̀tá rẹ̀ ló fẹ́ fi kinní ọ̀hún gbẹ̀san lára wọn, àmọ́ ó fèsì pé ẹ jẹ́ ká bá ara wa sòdodo ọ̀rọ̀, kò sẹ́ni tó máa ń nífẹ̀ẹ́ sí èèyàn tí kì í gbọ̀jẹ̀gẹ́, ṣùgbọ́n ní tèmi mi ò ní gbọ̀jẹ̀gẹ́, mi ò sì ní bẹ̀rù láti gbéná wojú ẹnikẹ́ni. Ó kéré ni o, ó tóbi ni o, kò sẹ́ni tí mi ò ní ṣẹ̀ níwọ̀n ìgbà tí tọ̀hún bá ti lùfin màá ṣe ohun tó bá yẹ kí n ṣe ni. Bẹ́ẹ̀ ni Wike sọ. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.